Tàbí wo lò sí náà tọ́mọ dáyàn dúró ṣé ò sí. wọ́n lè pa mí àyà mi o wọ́n sì sọ kí wọ́n sọ̀rẹ́ àwọn agùnbánirọ̀ aláṣọ green nìyẹn wọ́n ti dé ṣọ́ọ̀ṣẹ́ èdè náà ẹ̀ kó tètè ṣe kí akólá bá wọn kẹlẹ́mìíràn má lọ gbàṣá. ìlérò pọ̀ gbádùn kí ni wọ́n ń ṣe ẹ́ náà ọba ilé ń ṣiṣẹ́ náà ọmọ ọmọ ń sọ̀rọ̀ wèrè náà ọmọ gbọ̀ngbọ̀ òfò náà ilé ìṣiṣẹ́ ló mọ̀ kéde kí ni tọ́ bá ní kọ́sọ́kọ́sọ́ aláyà bí òkè. irú ìṣẹ̀lẹ̀ sọ fún ọ wé mú àwọn rẹ̀ má mi wá aṣọ green yẹn wọ́n ti dé. kọ́bẹ́sì àwọn wà kọ́bẹ́sì wọ́n ti dé. ọ̀sẹ̀ tó ń bọ̀ ni wọ́n sọ fún mi wọ́n kọ́bẹ́sì mọ ìwọ̀n òdì ṣé wọ́n ti dé ni. wọ́n ti dé o tètè dìde o. ó sórí rẹ tí mo fi nífẹ̀ẹ́ rẹ nù akọ́bẹ́sì tuntun ti dé. bí mo rìn má ṣẹlẹ̀ náà mo ti wá ṣe ìwé rẹ gbẹ́tẹ̀ ju àpòpọ̀ fún mi. sọ gbádùn wo jẹ́ sáré ló báwọn jẹ. àmọ́ sọ wúlẹ̀ láàrín. Sẹ́bílì mọ̀ ń bọ̀ aláwọ̀ kọ́bẹ́sì ọkọ̀ sẹ́bẹ̀sì mi ti dé Sẹ́bílì ọkọ̀ sẹ́bẹ̀sì mi ti dé mọ̀ ń bọ̀ sọ gbọ́ Sẹ́bílì. Corper Sidi láti iléèwé àkọ́bẹ̀rẹ̀ títí dé yunifásitì. Corper Sidi ọmọ ìjọba ni ẹ máa rí fín. Corper Sidi ọmọ ìjọba ni ẹ máa bàjá. Corper Sidi ọ̀rẹ́ kọ́pà ó kọ́pà ní í ṣe. ẹ̀yin girls ẹ bọ́ta náà Oyin Yétúndé kí ni gbogbo eléyìí sìn ẹwẹ ẹ ká máa lọ jàre àbí o. ṣọ́ọ̀nì jẹ́ ká lọ rí vlog wèrè. ẹ wo ara ń kan mi o ẹ jẹ́ ká máa lọ. ẹ dúró ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ ṣe é wà pa ẹ̀lẹ́ kọba san eyes ṣe é wà kọ́ mọ́ láìkí bàtà yín. ẹ wo kí ló ṣẹlẹ̀ kí lẹ bá wá kí ló dé. ẹ mọ̀ bínú mo fẹ́ introduce ara mi sí i. Okay. Good morning. Ẹ dìde. Good day, ladies and gentlemen. Pardon of justice, go the way time and follow people. Guys, you're going to love this woman. It goes straight to the point. Àti pé ṣáà di pé àmúra. Ẹ gbọ́n introduce ara wọn náà. Jẹ́ kó introduce ẹjọ́ mò ń gbádùn yìí. Ó fún ní gan. No more first. Good day, ladies and gentlemen. Pardon of justice, go the way time and follow people. My name is Sidikatu di Alagbafo. I'm the Alagbafo tí mo fẹ́ sọ fún gbogbo àwọn Corpers agùnbánirọ̀ ní àárín. People, I want to beg you to help me. I want to wash your clothes. Ẹ wo àti eléyìí tẹ́ sọ yẹn náà ti tó. À ń kánjú kí lẹ bá wá. Mo fẹ́ bá yín fọṣọ. Sẹ́rí gbogbo àwọn Corpers tí mo ń kó wá àárín. Èmi ni mo ń bá wọn fọṣọ. Nígbà tí wọ́n ti sọ fún mi pé wọ́n ti kó àwọn Corpers míì dé. Wọ́n tó bá ti di àárọ̀ òní òkè tó lọ sí fíríjì tẹ́ mọ́ ń lọ pé yín wà bá yín. Ẹ ṣe èmi ní ìdàlágbàfọ. Àwọn tó ń bá wa fọṣọ. Èmi yóò lè o, èmi máa ní ìdí. Ìwọ máa ní ìdí wọn. Ó máa ní ìdí, máa jàjọ. Ẹ má bá kí gbogbo yín ẹ bá mi. Padà wá ń bí báyìí Ẹ náà. bá mi jàre. Ẹ dúró. Àǹtí ṣe mọ́ṣọ́lọ̀. Mo máa ń lọ sọ dáadáa. Ẹ máa lò ó máa dán kò dẹ̀ ní jó. Bẹ́ẹ̀ni. Èló lẹ fọṣọ yín? Bó bá ṣe pọ̀ sí ni yọ wọn bẹ̀rẹ̀ láti báṣọ bá pọ̀ dáadáa 600 bí ó bá pọ̀ púpọ̀ 1000. Bó bá pọ̀ jù bẹ́ẹ̀ lọ 1000. Ẹ máa bá wa fọṣọ. Ọ̀dà. À ń kánjú báyìí tó bá bí akẹ́padà àti tí ìrọ̀lẹ́. Ẹ gbọ́. Ẹ wá. Eyes. Àǹtí ẹ káàárẹ̀ sà. Mo máa ń fọṣọ. Àmì ìwọ́sí mú wà. Ẹ bá fẹ́ fọṣọ. Ẹ wá ṣòkòtò ní. Àwọn Corpers tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó dé àwọn eléyìí mọ̀ fáìn ju àwọn tí wèrè tí wọ́n wá láìsí náà. Àwọn ká mọ̀ parọ́ ká mọ̀ jalè. Owó èmi náà kì í so ilé bàbá mi o. Àwọ̀ mi kì í so ilé bàbá mi. Pọ́ mọ̀ pé mi Corper Sidi. Ẹ mọ̀ wọ̀ rí ayọ̀ sí Corper yìí ni. Ayọ̀ sí Corper ni. Richard,
Ó kàn ní fẹ́rí mi kí n wá síbí òun sọ anything látàárọ̀ tàti wà. Fọlákẹ́, nǹkan tí mo fẹ́ rí ẹ fún kò lé púpọ̀, ọwọ́ ẹ̀ ló wà. Ẹjọ́ ta ti wà náà gbà yìí. Tí mo ṣe ń wò ẹ́, tí mo ṣe ń rí ẹ, ìfẹ́ kan mi ẹ̀lẹ́ẹ̀lẹ́ ló kan àyà. Mo nífẹ̀ẹ́ jẹ́ kí n dáadé orí ẹ̀. Come again. Mo nífẹ̀ẹ́ jẹ́ n dáadé orí ẹ̀. Ó dádé orí mi. Kí n jẹ́ adé orí ẹ̀. Ó jáde orí mi. Richard, you don't have sense. I swear to God Almighty, you don't have sense. Are you for real? Serious. So nǹkan tó fẹ́ sọ ni tó invite mi pé Akemi wá lọ́rọ̀ kan tó fẹ́ bí mi sọ o kí n máa bọ̀ ń bí o. Òṣì ọ̀rọ̀ tó fẹ́ sọ ni. Wúwo kan ṣe sọ̀rọ̀ bí arìndìn gan. Ó sọ̀rọ̀ kò dá lẹ́nu ẹ̀. I don't understand. Like, okay, bó ṣe nínú compound ẹ bá ṣe pọ̀ tó, o wò pé èmi of all people. At least àwọn other colleagues mi wà ń bẹ náà, o lè mélè tó bá wù ẹ́, not me. Ìwọ lọkàn mi fà sí. Ọkọ ẹ̀yẹ ò ní balẹ̀. Mo sorry, kò ní balẹ̀. Èmi lọkàn ẹ fà sí. You don't have sense, I swear. And you are lucky because I woke up at the right side of my bed today. If not, ó yẹ kí n dá ìgbàjú bó ṣe sọ̀rọ̀ ni. Ṣó wà okay ṣá? Ṣé nǹkan gbogbo wà bẹ́ẹ̀ bí kí n ask you out? Ẹbí ẹ̀kọ́. Ìgbà tó ti fi straw tó ti fún mi bí ẹni mo ti mọ̀ pé something is wrong with you. You are very, very stupid. It's not your fault. She understand. Torí ti lémi ògùn mi bá mi léni. Tó bá pogó ó yẹ kí n dá ní ìgbàjú ni. Every stupid idiot. Ṣé kí n sanwó mọ́ọ̀tì mi àbọ̀ lówó tó máa fi san? Nuisance. Sọkú sọ̀rọ̀. Ẹ̀rí guys, kí ló ní sọ̀rọ̀ bàtí? Kí wọ́n máa sọ̀rọ̀ bàtí? Ṣé àwọn girls ọkùnrin tó bá jẹ́ hardcore guys ọ̀nà láì? Water, normal. But all of them like to dey form as if say they no like bad guy. Exactly. They like that. But deep down, na we bad as all dem dey fall for. Guys, ẹ ká comport ara wa. Báyìí là ń ṣe ìlú wa. Ìwọ bùnmí ni o. Ẹ ká yára wá gbé ni. Exactly. Ó ṣe sọ mẹ́rin ní ìsìn ni. Ṣé ẹ rí bẹ́ẹ̀ mi ṣe wà yìí? Hey guys, mo fojú jẹkùn ni o. Mi ò lè dẹ́ran pa. The place nìkan ni wọ́n máa ń sọ fún yín nìyẹn. Tẹ́fẹ́ dé sàkálà ẹjọ́ sàkálà. Tẹ́fẹ́ dé sòkòlò ẹjọ́ sòkòlò ewu lọ sàkálà sòkòlò tẹ́ máa ń ṣe. Small. Kó bá yín. Double promotion. À ń sọ̀rọ̀ ìwọ náà sọ̀rọ̀. You no be scholarship sọ̀rọ̀ sí yẹn. Ẹ kọ́ máa wo èjì kan kọ́ máa wo sẹ́ẹ̀sì kan máa rán yín. Ṣé bó ṣe wú bí búrẹ́dì tí ó lè lò máa ń bá stájọ́ wọ́n yẹ kí stájọ́ dì sí fún ẹ. Ilé ọmọ àtọ̀ orí wa inú ń dá lò. Ẹ ká lè rọrọ̀ sí i. Bọ́bá yẹn ń ta wá. Ilé ọmọ Ondo yìí náà ọmọ Ondo yìí. Ta ló jù lọ lù wà lára? Ẹ dúró ẹ ká tètè lẹ̀. Ọ̀pọ̀ tó dáwọ́ community fún ìwé pé kọ́tẹ̀ ọ̀rẹ́yàn kan ní ìlú yìí tó lọ sí school. Wọ́n á nílò wọn sọ̀rọ̀ sí wa. Ṣé ní kọ́tún ọ̀bẹ ṣe penalty máa wà fún? Torí tó bá continue àti máa ṣe báyìí, a kàn máa rí wa fún mi. Ó gbọ́dọ̀ jù lọ. A máa dá on this wà fún. Ó máa fọ̀rọ̀ rẹ̀. Ìfẹ́ tó bá fi àbúrò rẹ̀ ṣe yìí. Ẹ máa ní ẹ̀ láti iléèwé àkọ́bẹ̀rẹ̀ títí dé yunifásitì. Corper Sidi ọmọ ìjọba ni ẹ máa rí fín. Corper Sidi ọmọ ìjọba ni ẹ máa bàjá. Corper Sidi ọ̀rẹ́ kọ́pà ó kọ́pà ní Irun ẹran lélẹ́yìí. Irun eléyìí ìsinmi díẹ̀. Irun ẹran. Irun tí wọ́n fara rẹ̀ ẹran lélẹ́yìí. Ó ti le jù. Nítorí ọmọ tó ń mú. Ẹ̀rọ yìí. Wọ́n dọ̀tí gan-an ni. Rọ́bìsì. Ṣé máa mú ìlú para? Gbogbo ẹ̀ náà ní sáńsẹ́sẹ́. Ilé ìṣètò ìwà ìrìnàjò. Ní ìgbà àwọn ọmọ kiri. This is it. Wọ́n ta sẹ́sìn.
Àwọn Corpers wọ́n ní àwọn káwọn tiẹ̀ lè fẹ́ ní àbí tẹ́lẹ̀ àárẹ̀ lẹ̀ wọ́n ní burúkú àwọn. Ẹ ti lu kọ́ńbọ̀dì olóòrùn ní ọjọ́ kí ló dé tó fi pẹ̀fíùmù sára kọ́ńbọ̀dì olóòrùn kàánú ọjọ́. Àwọn tó kù ní wọ́n bá sọ Corpers náà ẹ dàbí kí ló dé tó tó ju tiẹ̀. Rí aṣọ Corpers tó lè ṣàìsí wátá ńlá wátá yàgbà ṣàìsí mi lè yí o. Nàbí wọ́n gbà mí, ìyá rẹ̀ ló gbà mí, ìkan náà ló gbà, ọba Sidi. Ọ̀gbọ́n Sẹ̀díkì títí. Sidi ra. Ẹ káàsán. Wọ́n sílé. Wọ́n lọ fẹ́ sáré lọ́dọ̀ àwọn kọ́pà mà. Àwọn ọ̀dọ́ Corpers. Ṣé máa dúró dè wọ́n? Àyè sí wàhálà máa jókòó dé. Òkè ń fẹ́ sáré ra ṣúgà bẹ́ẹ̀ yẹn. Àyè sí wàhálà. Sidi, ó lè ń wà. Dédé wọ́n ń gbà náà àwọn Corpers yẹn fún mi 5 naira. Abá mi bẹ́ẹ̀ máa jókòó dé. Ó yọ. Sidi. Ọ̀rẹ́ mi, bó o ní? Ilé ti wà. Bó o wo rẹ̀? Kí ìṣẹ̀lẹ̀ ò ti lóyún náà méjì. Kí n tú kí n pó kí ni mo ń járò ni. Kí ló ṣẹlẹ̀? Ṣíbi sọ kí wá sọrẹ́ sọ àti gbàgbé ti mú ẹ mọ́ àwọn Corpers yẹn. Wé mú un kọkàn mi. Àwọn Corpers ló mú mi mọ̀. Rí wá sọ ọdún ẹ lọ́jọ́ yẹn rí mu wá bẹ́ẹ̀. Ṣé wọ́n lè mú mi mọ̀ wọ́n ni? Kì í ṣe pé mo fẹ́ bá àwọn Corpers fọ́tò tẹ́lẹ̀ ni. Sì wà láàrin ọdẹ mu rẹ kó mu dẹ́ mi. Bẹ́ẹ̀ ti ríwèé. Kò síwèé kankan ń bẹ̀ ra, kò síwèé lọ́wọ́ mi kí ní níbẹ̀ aṣọ ní bẹ́ẹ̀ bẹ̀. Irú náà dùn ìbéèrè kéèké wà bẹ̀. Aṣọ ní bẹ́ẹ̀ bẹ̀ sí ní sí aṣọ àwọn tí aṣọ táwọn ló sì ń wọ̀ pé kí n bá wọn fọ̀ lé nítorí rẹ̀ ni mo ṣe kó wálé kí ló ṣẹlẹ̀. Sì wà làwọn rún mi kí n máa lọ. Ẹ̀yin ní kọ́bọ̀ tí ń fún. Wẹ́ẹ̀dẹ̀ kọ́bọ̀. Sì wà làwọn kúkú dùn mí. Èmi náà lọ́ máa bá wọn Corpers yẹn, màá lọ́ máa fáwọn fọṣọ. Kí ló fẹ́ ní ìsìn? Máa wà á rìn mí o, ọwọ́ á rìn mí start mọ́ lọ́sọ̀ gbádùn. Kí ni ìyún? Ẹ ti wò kọ́ èmi nìkan ni mo máa fọṣọ àwọn Corpers. Ọbẹ̀ ilẹ̀ rẹ̀ àwọn Corpers. Sì wà làwọn Corpers múrú rẹ náà, ìwé ìmúrú kọ̀ọ̀kan mi. Sì wà làwọn ọjọ́ mìíràn mi lè wá pí ọ̀. Ó lé olójú kòkòrò. Olójú kòkòrò ni wọ́n ní owó bó ṣe rí. Necessity subilisi nílò láàmú. Wọ́n mọ̀ fẹsẹ̀ gbálẹ̀ káàkiri. Gbà tí ò rí sọ léṣe mọ́. Rẹ́rìsì. Man City never score. Kọ́kọ́ score one goal 10 million naira. Over 1.5 million. 1.5 kọ́ score one. Mi ò lè fi tẹ́tẹ́ ilé ẹ̀ o. Nínú ẹ̀rọ àti spọ́ọ̀tì ọlọ́gbà tó bá ara wa. Bá lè rí pé ìgbà tí. Èlò lọ́gbà làlà. My guys! Kí ló ṣẹlẹ̀? Ìjọ. Ìjọ wa. Ó wà. Àǹtí jẹ́ ilé. Ìjọ. Wọ́n gbé kẹ́kẹ́ wo bọ́ọ̀lù ẹ̀kọ́. Ṣé ẹ wo bọ́ọ̀lù? Èmi ò tẹ owó bọ̀ mi lè wà fúnra mi lápá tẹ́ńsọ̀. Mo dáfẹ́ dúró ẹ̀ lè dúró. Èmi fẹ́ lọ mẹ́mu. Ó tó wá fún wa ní ìbọ̀lẹ̀. Wọ́n fi ìbọ̀lẹ̀ dà. Orí ti lọ tèmi jà ẹ̀ jáde orí mi rẹ̀. Ẹni ò bá wà kẹ́mi dání wọ́n náà pé fún ẹ̀kú mo fẹ́ wá ní. Ìwọ jáde ni. Àtúrà tó jáde lọ́wọ́ dáná lé mi. Èmi kọ́ mo ní ìbọn tá bá fẹ́ dúró fáìn o. No.
Already there won't did you say what actually because when you go normally I will go and give a what they can call it our Kawa sorry. Because we live in an environment that we are dark. Because if I saw my way, it's all about me. What to say so we get man we know the time and the right to come so that information relationship if you go on marry that you get one working understanding but I'm already seeing me I want to feel over I want to step over even they come and say oh but I'll share with you you get bought out whatever to find you are but at the end of the day you know what to understand to be original keep it Like you want it private. exactly okay. We're not going to put it off forever now. At least for the meantime. For the meantime, as soon as I want to propose, yes, everybody want more. Sure. Sidi lọ lè ìwé ó jáde. Corper Sidi láti iléèwé àkọ́bẹ̀rẹ̀ títí dé yunifásitì. Corper Sidi ọmọ ìjọba ni ẹ máa rí fín. Corper Sidi ọmọ ìjọba ni ẹ máa bàjá. Corper Sidi ọ̀rẹ́ kọ́pà ó kọ́pà ní í ṣe. So, thank you. Oh, well, no. Should continue saying everything. It's a Ọmọ ìjọba ni bí mo ṣe ń kọrin ni ẹ máa bá mi fọkàn bá lọ ẹ̀yin ṣá máa follow. Tẹ́tí àkílódé. Kí ló ṣe é tó ń kún kiri? Ṣé mo pé tẹ́ẹ̀tì máa ń ṣe blog eléyìí? Ẹ wo mo ń wá kakí mi. Ṣé bíbẹ̀ ló wá jẹ́ kó wá sí ìjọ? Ṣé ìkan tó yọ̀ bá ń wá ṣé máa ń dá ìrìn àbí? Ilé jẹ́ kó máa pariwo, ṣé mi àti ẹjọ́ wọ sáìzì ni? Ṣé wọ́n ní lọ́dún mẹ́wàá kúrò lára bèbí? Honestly tí o bá ṣe nǹkan tí mo wà ní mo mọ nǹkan tí máa ṣe fún ẹ. Tẹ́tí àná. Má pariwo orúkọ mi ṣe bí ẹ̀wọ̀n àbí ìkọ̀kọ̀ ló mọ̀ pọ̀rọ̀ tó ń sọ. Oyin ló kú ní ẹ̀gbọ́n òun fẹ́ bóun sẹ́ndì foodstuff. Ibi torí ẹ̀ la fi dúró. Oyin tẹ̀ kọ́ ní iṣu ẹjọ́ mú wá kakí mi. Ṣé wá ní ìrìn? Ṣé mo fẹ́ wọ kákí ẹ̀mọ́ tèmi ni àbí yoga tó mi? Ọ̀rọ̀ wo ni ẹ̀ tẹ̀ mọ̀ ọ̀rọ̀ gidi láti sọ nílé? Táyé mi àti ẹjọ́ ń wọ the same size. Tó wù lẹ́ káṣọ. Mi ò fẹ́ bẹ̀rẹ̀ nu yàrá yìí. Mi ìfẹ́ wà náà o. Calm down kókókókó bẹ̀rẹ̀ tó bá ti nílẹ̀. Ó dà bẹ́ ṣé aṣọ ni mo fẹ́ wọ̀ lọ PPA? Aṣọ ni mo fẹ́ wọ̀ lọ PPA? One extra one now. What extra one? What extra one? Do you even know maybe I have issue with that one? Ọ̀tẹ̀ ìbámu lè máa sọ please. Àbí ṣé oyin lè wọṣọ yẹn? Ó bàbá tèmi máa sọ bóyá kò jẹ́ sí Sidi dé. Sidi báwo? Ṣé mi gbàṣọ mi fún Sidi? Ṣé mi jẹ́ ẹ̀yìn? Bèrè lọ́wọ́ Sidi tó bá ti. Ẹ ṣé èmi máa gbàṣọ mi fún Sidi? Ṣé mi jẹ́ ẹ̀yìn? Ẹ̀yin máa gbé bá mi tap ẹ bá mi. Ẹ dáná. Kí ni yóò fọ́ ni? Kí ni lè ṣe báyìí bá mi wá kí ni kò dá? Ẹ bá mi tap comment like share comment like. Jọ́tọ̀ yóò lọ́wọ́ ti sẹ́ni stop jábọ̀ ìwọ̀n lọ́mọ yìí o ìkọ́ wà lára. Sidi lọ lè ìwé ó jáde. Corper Sidi láti iléèwé àkọ́bẹ̀rẹ̀ títí dé yunifásitì. Corper Sidi ọmọ ìjọba ni ẹ máa rí fín. Corper Sidi ọmọ ìjọba ni ẹ máa. Hello. Tell me what? I'm the new Oko mi ni Sidi the Corper. Corper Sidi. Bẹ́ẹ̀ ni Corper Sidi. Bẹ́ẹ̀ bá ti rí mi, mo ẹ̀sẹ̀ dé inú ìlú yìí ni. Tó ti yé yín. Àwọn orílẹ̀-èdè wa ni wọ́n gbé mi wá sí wàhín pé kí wọ́n máa sin ìjọba àhín. Tẹ́ bá ti rí mi anywhere, ẹ mọ̀ pé mi ní Corper Sidi. kí ló kọ mi? Corper Sidi. Yóò dáa fún yín. Ẹ wo àwa mentors yín kẹ́ ẹ lè dàgbà kẹ́ ẹ lè dàbí Corpers bíi ti àbáyìí. Ẹ mọ̀ lọ. Ọ̀dà ẹ ṣé o. Àdúrà tá à ń gbà rùn abẹ́ jẹ́ mentors sáwọn àwọn ọmọ kéékèèké kí wọ́n mọ̀ rí wa kọ́ mọ̀ gbàdúrà káyìn náà kẹ́ ẹ dàbí tiwa kẹ́ ẹ sìnjọba
bíi tiwa báyìí. ọmọ ìjọba ni ẹ máa bàjá. èmi nìkan náà ní Corper Sidi tí mẹ́lù rí. ẹ káàsán. ẹ káàsán ma. ẹ dákun ẹ fún mi ní júùsì 5 alive àti bisikíìtì. ok ma. kò yí sí káwọn sin orílẹ̀-èdè wa yìí kò yí sí rárá. ọ̀dà fún yín. ẹ ní ná dáadáa ni kò tóbi. wọn fún wa náà ni. ẹ pẹ̀lẹ́ ìbílẹ̀ tí wọ́n ń bọ̀ báyìí. ìyá mi yọ̀yà fún yín ó ti rẹ̀ mí gan-an mo lọ tíìsì àwọn ọmọ kan àmọ́ wọ́n burú bíi oòrùn tó sì ń bẹ́ẹ̀ ọlọ́gbọ̀n àgùn. ẹ ṣe yọ̀dà fún yín. ẹ wá ẹ tí fún mi lówó. owó ẹ gbowó ọmọ ìjọba. a gbowó. èmi ọmọ my bad. ìmọ̀ pé wọ́n gbowó àyè ó sẹ́rí ìlú alẹ́ mi ti wá bàbá ti wọ́n ṣe kọ́ bá àwọn agùnbánirọ̀ wa àìsanwó kọ́là bàbá jẹun ọ̀fẹ́ ni bá a mú ọ̀fẹ́ ni mo ń gbowó lọ́wọ́ ìjọba ìmọ̀ pé gbowó kò ṣòwò lọ́wọ́ mi oníròrùn mo ti ń bọ̀ àwọn ọmọ tí mo lọ kọ́ ẹ̀sìn mọ́ pé aláwì 175 ni wọ́n ń fún wa ó sì dìpọ̀ ayé oṣù èmi ò lówó kankan lọ́wọ́ yìí mọ́. ẹ má wọrí èmi náà máa padà sáàbù máa sanwó lọ́wọ́ ara mi. ẹ máa sanwó. sẹ́yìn lágbọ́ ọ lọ aṣọ tí mo wọ̀ yìí ẹ̀yin náà wọ̀ ọ́rù rẹ̀ ẹ ṣàfù mo ṣe ń ṣàfù yìí ẹ ṣe àbí mo lè rí bọ́tù ọ̀tà kan. ọ̀gá ẹ jẹ́ gbígbìyànjú yàn ọ̀gá irú eléyìí láàmú rí. ajé wa lónìí Corper Sidi ẹni ló ní ìyá tó fún mi gàrí kí ló rò ná gàrí Ìjẹ̀bú ká fún mi kíní iná o ọláyà stars wọn máa ó èrè mi máa Corper Sidi ká fún mi sísìn ná ẹrù mi mọ̀ pọ̀ o Corper Sidi mọ̀mọ́ ta lónìí o àwọn ká mọ̀ parọ́ ká mọ̀ jẹ̀rì àwọn Corper yìí ń gbádùn ọ̀ Corper sì ń gbádùn ń ṣe Corper kú ni ń ṣe Corper kú ni àṣàkẹ́ tó kọrin tó ní lórí àdìtọ̀p kò lórí mọ́ lókè o lórí with Corper ní báyìí Sidi the Corper àwọn gbádùn ni mo bá ti dé ìlú wa padà ní lọ sọ́dọ̀ àwọn Corper gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ ìmọ̀yàn ń kó sórí mi ń kíráàmù rẹ̀ mo bá fi padà wá sílùú ìlọ́la gbogbo rẹ̀ ti sẹ́ẹ̀tì mo bá rá àwọn Corper ẹgbẹ́ mi gájọ mọ̀ kíra wa ni Corper Sidi yeah I'm a Corper we Corper we sir wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àjọ gbádùn ni orílẹ̀-èdè bàbá wa yìí àjọ sìn ni àwọn àmọ́ lọ kíákíá òde dùn lónìí lọ pààrọ̀ aṣọ mi. ẹjọ ọdún tí mo ti rí. èmi kò rí ọjọ́ rẹ̀ tí dédé wọn rẹ̀ pọ̀dé yẹn ẹ̀wẹ̀ rí mi. ó ṣe sọ pé ojú ẹ wá familiar actually àbáwò ni àbáwò ọmọ kan tó ṣẹlẹ̀ ni pé we're actually going to the CDS now and maybe later. òótọ́ kọ ọbẹ̀ kọ èmi kọ. no ó dẹ̀ pé ìwọ̀n ẹ̀sán nǹkan tí mo gbìyànjú àti sọ ni pé àwa ń lọ sí ìpàdé àwọn Corper. kí sì tó bí tó bá di ìrọ̀lẹ́ pé tá a bá rí i pé fine. ààyè ti wà láì má rẹ yín ìyẹn mo gbọ́dọ̀ ok ibà ti dọ̀rọ̀ kún kára àgùn àká. ọmọ ṣẹlẹ̀ ẹ ti ń tèkì ní personal kí ni sẹ́pà máa rí ìrọ̀lẹ́ o
mo ní pé àwa ń kúnjú lọ sí pàdé àwọn kan. Yo, bro. Bọ́dà kó mà memory máa ṣẹlẹ̀. No. Ẹ má fún mi nọ́mbà rẹ̀ gbọ̀ngàn. Ayé sì rò mí ṣe omi kọ́ọ̀lù kẹ́ ẹ̀ bá tẹ̀lé wa ò má rí. Nọ́mbà mi nọ́mbà mi wà. Oríkì. Oríkì. Bọ́dà kórúkọ rẹ̀. Yeah, you just take it, okay? Take care of yourself, okay? Ṣé tẹ wá máa ìtọ́ tẹ bá wọ́n rọ̀ lẹ̀? Ìkọ́ni náà òyìnbó jẹ́ ìfẹ́ tí wọ́n máa fi yàtọ̀ sáwọn. Ọkùnrin kọ̀ọ̀kan ẹ má gbàgbé nǹkan tí mo sọ fún yín. Gbogbo àwọn kọ́pà yín tó kù ní kẹ́kọ̀ọ́ wá kọ́ wá máa bá mi jẹun. Mo tiẹ̀ trust yín, mo jẹ́rìí yín, ẹ bá mi kó gbogbo wọn wá ní. Ẹ máa jẹun yín lọ. Ẹgbẹ́ ìrànwọ́ síbí fún mi kò sẹ́rán ta mọ́ o. Ókè ó yà wà rí mi bẹ́ẹ̀ sí màá pẹ́ lára tó ń sọ. Tó dàbọ̀ jàre ẹ ṣe. Wọ́n máa da gbogbo nǹkan rú èèyàn máa wá síbí èèyàn máa wọ̀ bẹ́ẹ̀. Ṣadíà! Yóò ló jẹ́. Kọ́pà wa. Ẹ̀sẹ̀ wà pa. Ẹ ǹlẹ́ káàbọ̀. Ó rẹwà o. Ẹ pẹ̀lẹ́. Ẹ fún mi búrẹ́dì. Búrẹ́dì elélo. Ẹ fún mi búrẹ́dì. Tó bá dáa. Ẹ̀wà. Ẹ̀wà. Fún wa lẹ́wà. Ẹ̀wà èlò. Ẹ̀wà 500. 500. Compassion ìjìnlẹ̀ mi. Ẹ wo ibi ń pa mí ẹ fún mi ní wíṣọ àmì. Àti ṣá ẹ jókòó mo bá bàbá mi. Bàbá mi tó Bàbá. Hi. Ẹ rí lára àwọn kọ́pà yín tuntun tó ṣẹ̀dé. Òun náà mò ń wò ẹ́. Àwí ní kọ́kọ́. Ẹ jọ, ibo ni orientation camp ti sin? Redeem camp. Mo sọ pé redeem camp náà ló máa jẹ́. Mo lè ti máa ṣe CDS. A máa ń sídi káàkiri. A máa ń sídi lọ Mọ̀lété. A máa ń lọ Bẹ̀rẹ̀, Sàlẹ́ǹjì. Gbogbo ẹ̀ la máa ń sídi lọ. Mo ti mọ̀ pé ibi tó máa jẹ́ náà nìyẹn. Ìgbà tí mo ti rọ́wọ́ fìlà yín. Àti point yẹn mo ti mọ̀. Sọ ọjà wèrè ni. Àmì àfíà. Àmì àfíà. Sọ gbádùn. Ọmọ ní kọ́pà ti kọ́pà. Yáà mi kọ́pà. Mo yọ sí wọ́tà lókù rọ̀. Gbàgbọ́ wèrè dágọ́ yìí tó. Sẹ́mi lọ́gọ̀. Sẹ́mi ni wèrè. Yáà mi kọ́pà ti kọ́pà. Sẹ́mi ẹ ṣe sùúrù. Kí ló fẹ́ bá bẹ́ẹ̀ sì fún ọ? Kọ́pà. Why are you? Kọ́pà. Kọ́pà. Ẹ ṣe sùúrù. Ẹ má wọlé èmi tí mo já sọ gbádùn. Ó fẹ́ mọ̀ lọ skọ́ọ̀pù àwọn ọmọ tí wọ́n sì jọba tó. Wọ́n sì kàwé. Àmì kọ́pà ti kọ́pà. Ẹ̀wẹ̀ ó ti tó ẹ ṣàfún mi lówó búrẹ́dì. Subilisi, rárẹ̀sì, necessity, ọ́fúnìsì gan. Rárẹ̀sì ni. Ẹ ṣe sùúrù ẹ ṣàbẹ̀mí ẹ bá mú owó búrẹ́dì. Ẹ wọ iye tẹ̀sí bí mo ṣe wà yìí. Lórí ibú wo nu? Kọ́pà jọlẹ̀ yín méjèèjì kò understand ni. Ẹ bá mú owó búrẹ́dì. Ìsìn ìwùdí ẹ̀ lórí sínú ATM oye. Ń padà wá. Rárẹ̀sì ni. Ẹ tún padà wá. Kọ́pà. Àmì kọ́pà tún di kọ́pà. Ìbọ̀lẹ̀ tí wọ́n náà ló kú lọ́rùn. Tani ọ̀nà? Tani ọ̀? Sọ kọ́pà tó mi. Oríṣiríṣi àwọn kọ́pà ló tẹ̀lé kó wá sí ìlú yìí. Eléyìí tún jẹ búrẹ́dì sí ó tún ní òun máa sanwó owó ògbówó ní POS. Mi dẹ̀ ṣe. Bílíkì kí ló ṣẹlẹ̀? Dúró kí ló ṣẹlẹ̀ kó dẹ̀ mí rìn fast. Ṣebí yín ọ̀rọ̀ pé ó bá gba inú ilé èèyàn kan sọ́ńtà ni. Ìyẹn ní kó bá ń kọjá bẹ́ẹ̀ kan bá rí mi àtẹ̀bá sí ń pariwo. Ó tó ní kó kàn pé wọ́n ní mọ̀ pé friendship wà ní. Kọ́ máa pò kí ṣẹlẹ̀. O sì mọ̀ pé mo láìkí máa release everyday bíi ti sẹ̀nẹ̀sán ni. Kí ló wá dé kó wọ̀ dédé ń pariwo kó sájáde lábí iye ni kí ló ṣẹlẹ̀? Ro wíyàn náà dá ìwọ fẹ́ má rìlíìsì wẹ́lẹ̀ mú kọ́ bọ́ọ̀lẹ̀ wẹ́kẹ̀ lò lọ. Àwọn kó bá jẹ́ tówó ni mọ̀ wọ́rí owó ń bọ̀ mo ti ní dájọ́ ìwọ kí mo lè fẹ́ lọ sanwó orí rẹ̀ rẹ̀ o. Kí n kàn mọ̀ pé mi ni mo ní ọ́ àti gbogbo rẹ̀ mi mo ní ọkọ̀ máa kó bọ̀ ń bẹ́ẹ̀ finally. Ìwọ ònàwó máa san fi sanwó orí wẹ́rì san láti jọ́ ẹ̀. Ṣé orí ṣẹ́dá ìbọn fún ọdẹ mi bá mi sọ yẹn tẹ́lẹ̀ mi lè gbọ́ mi ṣe wà mi lè gbọ́.
ó mọ̀ kàn ara gan ti mi fún mi sí ọ̀nà tẹ́lẹ̀ gan mo kàn ń lo accent yìí kó wà lára mi pé kí n bá kọ́kọ́ sí tán kí n tó sọ̀rọ̀ gan ni sórí mo níyẹn béèrè kan kí mo fẹ́ bi ọ́ kó dẹ̀ dá mi lóhùn straight ni àkọ́kọ́ ná ibo ló máa ń rí lọ lẹ́nu ọjọ́ mẹ́ta kó jẹ́ pé kó bá ti sí bè n bá ti wọ́ ọ dénú ilé níbẹ̀ àyìn ò ti jáde ó sì ń lé ògè tẹ́lẹ̀tẹ́lẹ̀ dẹ̀rẹ́ ìyẹn nǹkan kó máa ń bọ́ ọ lára mu tẹ́lẹ̀ kí mo máa ń bọ́ ọ ṣe kó ń bọ́ ọ lára mu tẹ́lẹ̀ èèwà bọ́ ọ lára mu mọ́ mo ní ìdí ánsà sí. ó ti délẹ̀ lákọ̀ọ́kọ́ mi ṣe wà bí mi ṣe ń jókòó lẹ́yìn ó ti sú mi nídìí iṣẹ́ ọ̀rẹ́ mi Sidi ó ti bá mi wàṣẹ́ rìn máa ma ṣe lẹ́ẹ̀kejì ló mi sọ dédé irun mi bá mi ṣe yẹn mi ṣe wà mí dẹ̀ jàbàṣà mọ́ irun mi rìn mí láyà mi lè jẹ̀ mọ́ iṣẹ́ gangan mi nídìí wa mi ṣe dúró yìí. ó mọ nǹkan kó bá jẹ́ ti sẹ́yìn níbi àwọn ilé. yí mi nú ó lọ ṣe onírànú. Bílíkì ṣé kọ̀ọ̀kan mi ṣe àpè rẹ bẹ́ẹ̀ Bílíkì aláìlè dáa fún Bílíkì ìgbà kí wẹ̀rẹ̀ sọ pé o ti ní bọ́ọ̀dì mo ti lọ lo kíní o Bílíkì. Baby, actually mo rò pé cash ló máa fún mi because cash mo ní ìgbọ̀ bóyá ti sẹ́yìn owó sí ẹ̀yẹ náà kí n lè ṣe màá jẹ́ máa wá pay the spare everywhere ni ó lè máa wá stressful almost staff owó ẹ̀ lọ́ máa gbà. Kí ló ní cash gbà? Maybe you say mo wo your hands pray but there's one thing I want to say I'm not so. Bọ̀dà Kọ́pà. Sọ́ọ̀lù onígbàjì báyìí sí kan náà. Àgbẹ̀rẹ̀ máa jà wọlé bẹ́ẹ̀. Ìmọ̀ kó máa sì rẹ̀ nínú mo wá kó àwọn aṣọ yìí mo tún kó àwọn aṣọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ fílẹ̀ ẹgbẹ́ kò ṣiṣẹ́ bẹ́ẹ̀ sì ti ṣiṣẹ́ náà fílẹ̀ ẹgbẹ́ kò ṣiṣẹ́. Ṣọlá ìlọ ọ̀bẹ gan ṣì bèbè. Ó sì lọ bẹ̀rù. Títí bọ́tà. Bọ́tà kúrò níbẹ̀ jáde aṣọ ìṣòwò ni aṣọ ìṣòwò mo fọ̀. Bọ́tà kúrò níbẹ̀ fún mi. O já wèrè sọ́ọ̀dì wèrè olú tí mo àmì sípàtì bọ́tà tí tí máa gbá sípàtì mú ilé tí etí kan tó kó máa paná mo ní kó bọ́tà. mo ti ní ṣe máa wò ó yára díẹ̀ yìí sì máa jáde sí lọ́wọ́ kọ́lọ̀ sí lọ́wọ́. Bísẹ̀ ilé change ibi tá a ti gbójú ó ti yọ ó tún ní ká tún fo fẹ́ǹsì wọnú ilé ńlé ó tún ní bí òtún tó ọlọ́run ká tún máa bọ́ ń ta mi wọn bí ọrẹ kó tún mú omi kó mi lórí kó fẹ́ sọ̀rọ̀ lásán ó sì bẹ̀rẹ̀ sí ní mú mi káàkiri láìsí gọ́gùn màbù tí wọ́n ń sọ àwọn èèyàn. Tọrọ Ọlọ́run torí adití yẹn gbọ́dọ̀ kẹ́ mi hàn létí ọmọ ẹ̀ ń mi fẹ́ wọn mi fẹ́ wọn gbọ́ wọ ẹyẹ wọn Ìjẹ̀ṣà Ìjẹ̀ṣà. ẹ má sunkún Ìjẹ̀ṣà ẹ má sunkún ara ń ta mí ìyàwó Ìjẹ̀ṣà àwọn kọ́pá ń ṣẹ̀ṣẹ̀ dé camp láàárọ̀ wọ́n ń jẹ ìyàwó Ìjẹ̀ṣà lọ́sàn-án wọ́n fi ń lánàá. ìrọ̀lẹ́ fẹ́rẹ́fẹ́ ìwá mẹ́ta lójúmọ́. paríparí ẹ owó alẹ́ yẹmìkà kọ́pà. ẹ mọ̀ ká kọ́pà ẹ wá. kọ́pà 3 kọ́pà 4 kọ́pà 5 kọ́pà. alo ti ayé yín bàjẹ́ gan sá normal n tó ń sọ yìí méde bisẹ̀ o ti dà lérú o tún wá tó ń ka ayé kọ́pà o fẹ́ bà ayé jẹ́ ni. mi dà lérú àánú Ìjẹ̀ṣà ló ti Ìjẹ̀ṣà mo ti yan o sì lè mọ́rọ̀ Ìjẹ̀ṣà kó sọ fún Ìjẹ̀ṣà kó sọ fún ọ̀rẹ́ rẹ̀ tó tún lè bá polongo káàkiri. ẹ mọ̀ pé ọ̀rọ̀ lọ́kọ láya bẹ́yìn ó sọ̀rọ̀ dáhìn ọkọ ikú ẹ̀ dáhìn ẹ̀ńgá mú ọpọ́n àárín mẹ́mú ẹ̀ dáhìn ó jẹ́ mi rí wọn ọ̀rẹ́ ẹ̀bẹ̀ àárẹ̀ wọn. ẹ̀pẹ́ ń lò ó ẹ̀pẹ́ ń lò ó ó dà ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ṣe ìrìn gátagàta. eré wọn Ìjẹ̀ṣà gbọ́ etí. ẹ wá sí. kọ́pà. ẹ tún ya wèrè gangan lẹ́dàá ní o kọ́pà 1 kọ́pà 2 kọ́pà sàn ni tí ẹ bá ṣe pé àwọn tí mo rán lọ gbòòrò nọ́mà information tán fún mi ọjọ́ tó múlẹ̀ yìí. bẹ́ẹ̀ mẹ́gẹ̀. ẹ mọ̀ wá pariwo ìwọ lọ sọ fún mi pé ògiri létí èèyàn ní jẹ́bẹ̀ kọ́ mọ́ bá pariwo adúrà ariwo tó ń pa exaggeration yín pọ̀ o àwa dúpẹ́ lórí information tẹ̀ múlẹ̀ tí ó ṣe evidence àmọ́ mo ti rẹ́ni sọ fún mi tẹ́lẹ̀. ó ń jí gidi o. ẹ sì ní tẹ́ ẹ fẹ́ sọ kẹ́nìkan kan mọ́ gbọ́ ẹ sì débi ẹ̀ sì ń pariwo. ara ta mí. ẹ ṣe o ẹ̀yin àti tara yín ẹ wá kó lọ sọ́nà lè yín máa ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ tẹ́ sọ fún mi ire o. ọmọ ìjọba ni tí ń bá wọlé olóúnjẹ kò sówó tí ń bá ra Indomie
yẹn ní wà nílé gbọ́ ni. Jókòó bẹ́ẹ̀ jókòó bẹ́ẹ̀. Olùsí ọ̀sọ̀kò tó ń wáyà wọ́n yà ní tẹ̀lé ọ̀kà kì. Sórí ògiri lójú èèyàn ń jẹ́ bẹ́ẹ̀ tó wá ráwọn èèyàn lásán kan àwọn èèyàn tó lẹ́nu bìzì. Aláìní iṣẹ́ kan níbi kan mi lọ. Àwọn ọmọ ń kẹ́tí sọ̀rọ̀ ọlọ́rọ̀ níbi tí bá ti ń lò wọ́n fẹ́ bàbẹ̀ jẹ́. Ní tẹ́ ẹ̀ sọ wọ́n fẹ́ lọ gbé fọlọ́rọ̀ lẹ̀ kó tó di kẹ́yìn gangan ṣẹ́tù ara yín. Ìdí tí mo ṣe ní ká mọ̀ bọ́ ń kà. Sórí ìyàwó rẹ̀ tó lọ ká pé yálè. Èmi ti ka mo kàn sí fura sí ni ìwà rẹ̀ níjọ tẹ ní yálè ni. Ẹni tó bá ti fura sí ò ti kà ní. Ọkàn fẹ́ mọ evidence ó ti yọ. Àìmọye explanation ní street tí ò sí evidence. Mi fẹ́ máa explain tàyà mọ́ mo fẹ́ gbà mú bẹ́ẹ̀. Àìfẹ́ explain o gbọ́dọ̀ gbà mú tó jẹ́ pé tó bá ní kó ṣàlàyé ọkàn lánàá bẹ́ẹ̀ bí ìgbà tó fẹ́ sọ una náà no go touch. Mo sì gbọ́dọ̀ strength àjọ ayé rẹ̀ lọ. Ó ti yọ. Kà mọ́ débi pé kò ní lè sọ̀rọ̀ yóò kàn lánàá fún òun bí pẹ́pẹ́. Irọ́ sórí ká bá gbà mú bẹ́ẹ̀ á sì máa sọ̀rọ̀ ṣùgbọ́n mo fẹ́ kó bá mi gbà mú lọ fún pé kí mọ́rọ̀ ọ̀rọ̀ sọ mọ́. Tó bá wá kú mọ́ lọ́nkọ́ ó ti di criminal nù téèyàn bá fẹ́ gbà àyàn mọ́ wọ́n gbà mú lọ́rùn tó bá tó wà lọ gbà àwọn ẹ̀dá kan àwọn wàsámùsù wàdùwà ha àwọn èèyàn tó ní eyín tó bá gbà wọn mú lọ́rùn tó bá ṣèṣe mú ọwọ́ rẹ sẹ́nu ti pa báyìí ẹ̀jẹ̀ rí ó ṣe bò lórí. láìsí rọ́ọ̀ṣì wàhálà. ó ti yẹ báwọn ọ̀rọ̀ ń gbọ̀ngbọ̀n téèyàn bá mú èèyàn bí ó ṣeéṣe kó yọ bọ́rọ̀. ó lọ rí i. àmọ́ tó bá mú bí kó lè jò wèrè tó bá fa action gidi tó fi mú èèyàn lọ́rùn ọwọ́ ẹ̀bẹ̀ lásán ní ọmọ bẹ́ẹ̀. àwọn ajá mu lọ́rùn ọwọ́. ká tó wá rí lọ́rùn ọwọ́ wọ́n farabalẹ̀ ní ó ti yọ báwọn fúnra rẹ̀ ní ọkàn balẹ̀. mo ti fọkàn balẹ̀ rẹ̀. ó ti lọ báwọn. mo ti fọkàn balẹ̀ mo wá ṣe bí ara bí èkó kí èèyàn fọkàn balẹ̀ kọ́kàn yẹn wà balẹ̀ mọ́. jẹ́ kí mi fọkàn balẹ̀. èyí sáfù sí yín lọ́wọ́ ni téèyàn bá ti sáfù sẹ́yìn lọ́wọ́ báyìí kí wọ́n fọwọ́ rẹ̀ sí sáǹpù fáwọn èèyàn lókun kí wọ́n ṣe bí ara bí ẹnìkan ara ẹnìkan àná. Ẹ kí ni mí ní gbogbo wèrè tó ṣe níta yẹn? Mo fẹ́ ọ̀gẹ̀ wá tì mí dáa. Kí ló fẹ́ fa ọgbọ̀n yẹn? Grace, calm down now. Calm down. Má sọ fún mi pé kí n calm down. Kí ló fẹ́ fa gbogbo yẹn? Ṣé mo lè ọ̀gẹ̀ àbí ẹ̀ṣẹ̀ ni pé mo fẹ́ ọ̀gẹ̀? Ibi tó ti get the wrong way. Kì í ṣe pé mo ń try àti embarrass ẹ. No, mo ti mo try àti ṣe kọ́ nìyẹn. But the fact is pé àwọn èèyàn wà ń bí mi lè fẹ́ kọ́ mi tó lọ lára èmi àti ẹ̀. Nítorí mo ṣe ní láti wà bẹ́ẹ̀. I don't understand. Kì í ṣe pé ó fẹ́ embarrass mi, but ó embarrass mi. Orí kò tì mí ni. Bíbí bí mi àti tiẹ̀. Mo kàn ní láti protect wa ni sí ìpín ìfẹ́ kẹ́kọ̀ọ́ pẹ̀lú ìpàdé. Kí ló dé? Girlfriend ẹni mi jẹ́ kí gbogbo èèyàn mọ̀ kí ló wà ń bẹ̀. Ṣé o love me ni? You don't love me. Chris, why you do like this? Like how? how? You don't dispute facts with your girlfriend ni. But me fẹ́ kí everybody know ẹ̀pọ̀ àfẹ́rẹ́. Ọkọ̀ wọn orúkọ pẹlẹbẹ tó wọn bẹ̀rẹ̀. Tó bá máa sọ fún everybody sí gbogbo ẹ̀ mo rí Grace àti kìíní pọ̀ àwọn èèyàn náà fẹ́ràn. Wọ́n máa bá relationship yìí jẹ́ fún wa. Tí náà mo ṣe náà. Tí mo try to ṣe. Òfin mi sílẹ̀ má fọwọ́ kàn mí jáde. Ṣé tí wàá fọ eré ìdí ṣe ọ̀rọ̀ ìgbà ìmọ̀ fún mi? Tí wàá mọ ẹ̀ lọlé lọ mú àwọn parents níjọ́ nígbà pé mo mọ̀ ẹ̀ lọlé. Ìyá náà tó wà. Tẹ̀ka tẹ̀lé pé àti ẹ̀wọ̀n ń bò yẹn tó bá lóyún tí ẹ̀ ṣe bò. Ara ò èmi ò fẹ́ lóyún. Wà á kọ́kọ́ fún mi ní ring tí màá ṣe yes I do. Àkọ́ lọ máa dì ìgbà lọ Dubai ayé àwọn ọmọ rẹ̀. Ìfọ̀ nǹkan. Wọ́n ti máa gbà wó. Má jẹ́ ká tẹ̀ máa sọ. Thank you very much. Bá lọ find out pé ìkankan ló ń ṣẹlẹ̀ láàrin wa àtàwọn ọmọ yẹn. Sí orí mo máa fojú fine girl to girl ni wọ́n máa gbẹ pé yóò wà violent now o tún fún mi ní bá mi sọ̀rọ̀ jù. Calm down pẹ̀lú lélẹ̀. Àyà bíbí. Pẹ̀lú lélẹ̀ kọ́ kọ́nù láyà. Owó tàdé. Ọmọkùnrin sórí ń tọ́sẹ̀lẹ̀ yìí wèrè lálù mo sì ti bọ́ọ̀lù ló wèrè nǹkan tí mo kàn fẹ́ bí ọ́ ni pé sóò lè dájú pa. Mo lè dájú ṣùgbọ́n ó dìpẹ́ǹdì lórí ojú méjì yé mi gbogbo nǹkan. Sọ fẹ́ rẹ́ǹtì ojú ni ṣe bójú tí ń bẹ lágbárí rẹ̀ náà ló lò mo ní kó dijú wọ́n tí ń bẹ lọ́wọ́ mi ó lè jọ $10 o àmọ́ mọ́gùn ni. Gbangba dẹkùn kedere bẹ̀ wò àsìkò tó wáyé àsìkò tó dájú ni o tó kàlá tó ràn jù gan so ti yọ báwọn. Ṣùgbọ́n òrò rẹ̀ yé mi kàn ń lejú látàárọ̀ ó ti jáde síta ni kó ṣẹlẹ̀ gangan. Ní wàá ṣàlàyé ráńpẹ́ fún ọ àmọ́ mọ̀ pẹ̀ lórí rẹ o àṣírí ìyàwó rẹ ti tú pé ń yàlè. Irọ́ ni ó ti ká. Sọ wá rẹni tí ń fọṣọ rẹ ọ̀rẹ́dì àti fọ̀ mọ́ kó tó wọ̀ lọ lómi ni o. Kí ni ẹsẹ̀ mi? Àwọn kọ́pà wọn ń lù ìyàwó rẹ. Kọ́pà? Àwọn náà ń gba pátánì aya rẹ. Tèmi mọ̀ bá mi bẹ́ẹ̀ túlẹ̀ Ọlọ́run. Tiẹ̀ ti bá ọ ti pẹ́. Nínú ìwádìí tí mo ṣe tí mo rí ó ti ń lù ìyàwó rẹ ti pẹ́ kó tó mọ̀. Ara fún mi náà. Ìlùkulù ní wàá lù ìyàwó rẹ. Gbogbo ìgbà tó Ọlọ́run máa ń wà ní ara rẹ máa ń gbóná
nígbà wọn ń fọ ìyàwó rẹ̀ ń fọkù fọ. Ara tèmi gan mi gbóná nulẹ̀ owó ara fún mi ẹ̀kọ̀ọ̀kan kó bá tún fún mi ní kinní mọ́ pé ìṣe bí mo fi kinní ìsí ni mo bá a. Tó bá fura wọ́n ti bà yí aya rẹ jẹ́. Àlùkì àlùsínú. Sọ wá rí ní tí ń bẹ lọ́wọ́ rẹ̀ yìí akọ̀yà ni o kó o lè mọ ẹ̀rí tó dájú ẹni ó múṣẹ́ ìyàwó rẹ̀ lẹ̀ fún mi pé kọ́pà ní lu àwọ̀ rẹ̀ mẹ́ẹ̀dẹ̀bí sẹ́ni o. Kò rẹ́ tímọ́tímọ́ rẹ̀ ni. Gbogbo wọn pátá wọn ti búra fún mi pé tó bá fi gbá kan bọ̀ kan nú ayé wọn bàjẹ́ o. Mẹ́ẹ̀dẹ̀bí sẹ́ lè mú fẹ́ẹ̀kì. Òótọ́ ló múlẹ̀ sẹ́ẹ̀tì DJ YK ni òun ló má sì rí ńlẹ̀ fún di èyí mọ́gùn ní ń bẹ lọ́wọ́ rẹ̀ lélẹ̀ fàyà rẹ̀ jẹ́ ọ̀dà kọjá ìwọ wá sẹ́ra ró mọ́ gorí rẹ̀ mọ́ tó bá ti wá lè ṣe kọ́pọ̀ ọmọ aya rẹ̀ lu Èkó. Mi fẹ́ kí máa yá mi rọ̀ kó. Ọ̀rọ̀ yà wá dàbí ọ̀rọ̀ mi ọ̀sán àmọ́ tó ṣe mí ọmọ nínú tán ayé mi kọ́pà lọ gba obìnrin tí mo fẹ́ràn jù lọ́ọ̀ mi o. Ó mú lọ Èkó àrímọ́dé ní olóòní. Bó o ṣe ní rí ìyàwó rẹ̀ mọ́dé. Mi fẹ́ kọ̀rọ̀ mi ìdá mi fẹ́ ké sí mi la. Sọ wàá lò àbò ní lò. Ṣe pé mi ní lò bí mo ṣe wá torí o ti mí kì mí láyà ṣùgbọ́n sórí. Ọ̀rọ̀ ju bẹ́ẹ̀ bá ti jẹ́ lẹ́jọ́ ju ayé rẹ̀ máa ń bàjẹ́ ni. Ọ̀rọ̀ náà máa ń bógun rò sórí nǹkan sísan fi terms and conditions sí kankan fún ọ. Kò sí terms and conditions kankan. Kún bá wá la ṣe mistake climb ìyàwó mi kọ́. Nígbà tí ìpòrí rẹ̀ burú wọn tilẹ̀ bàbá òpó ti fẹ́ wọ́ sí i lá ju tún dà kọjá lẹ́lẹ́kejì gorí rẹ̀ kó fún lómi mu. Òkè tí torí mo ṣe bọ́bọ̀ ṣe mi wo mi mo láì kí máa release lójoojúmọ́ bíi ti ìṣẹ̀nẹ́sàn ni o. Ṣé ojoojúmọ́ ni sẹ̀yìn mọ́ wa ni? Sẹ̀yìn máa release track everyday ló máa release track. Èmi ti rò bóyá yáwó lápò ni. Irọ́. Bó ti ṣe nu ọgbọ́n lọ́ọ̀dà. Kí n kàn fi sí. Ọlọ́run sì mí lọ sí bíbọ̀ iṣẹ́ ńlá ló gbé sí mi lọ́wọ́ táàkì ńlá ni o. Ṣùgbọ́n mo rí ọtán. Mo dáràn báyìí. Jọ̀ọ́ torí Ọlọ́run àwa bá a mọ̀ o mo lè lókè jẹ́ pé 50-50 ní kíní kò gbélé mi lọ mo lè lókè jẹ́ pé mi náà ni kó bá ti rí mi bí ọjọ́ mélòó kan jọ̀ọ́ tètè wá mi wálé kó wá fún mi lẹ́rọ̀. Ṣùgbọ́n torí mo ṣe ń lọ ọkàn mi balẹ̀ jọ̀ọ́ torí Ọlọ́run ó dojú mi ó dojú rẹ o máa ṣẹ́ẹ̀kì mi lóòrèkóòrè o jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀bùn kan bá mi mo ṣe mí lọ. Ẹlẹ́jọ́ ayé olùsí sọsọsọsọ kí sọ mí sọsọsọ lẹ́nu ẹja sọ ń bọ́ lọ bí tí ọmọkùnrin bá ti dúdú báyìí ọpọlọ rẹ̀ mọ́ dúdú mọ́ ni àti wo àtìyàwó rẹ̀ on her mind àti Corper on her mind no dey touch ground. Corpers ṣe wà pa ọkú ẹ dákun ẹ wá ẹ má bínú ẹ dákun ẹ wá. Ìmọ̀ tí mo ṣe fún yín ìfẹ́ gbàsọ fún mi nínú kọ́ńpáàdì ṣé báwa aṣọ náà ni mò ń fẹ́ gbogbo rẹ̀ mọ́ fọ̀ mọ́ yìí. Gbogbo ẹ̀ ló fọ̀ mọ́ báwo lè sọ náà bóyá fọ iná la ṣe máa gbàṣọ fún yín. Kò sí nǹkan kan bẹ́ẹ̀. Kò sí nǹkan kan bẹ́ẹ̀. This one no even check me. Ṣé you check me well ṣá? Make I give you clothes. Dry cleaner ló fọṣọ tèmi o no dey kí ni ìyàtọ̀ nínú dẹ́kínà àti alágbàfọ̀? Pákéjì ní bẹ́ẹ̀ alágbàfọ̀ náà ní dẹ́kínà náà lálágbàfọ̀. Pákéjì ní bẹ́ẹ̀ ní mo ti ṣe èmi náà pákéjì ara mi wá ṣọ́ọ̀bù kan nípa ọmọ sínú oríṣi èmi ọkọ̀ láì kí mo sì mọ fọṣọ ni mo láì kí mo wàhálà ni mo láì kí mo ṣe wàhálà. Wọ́n ní gbogbo oríṣi tẹ̀ kó káàkiri àwọn dẹ́kínà sí nǹkan lọ́dọ̀ tí kálọ̀ wà wá ni wọ́n wá ń kó fún ilẹ̀ ń bá ká. Àǹtí mímì àǹtí oyin mímì ṣe wà pa aṣọ yín náà ni ẹ rí gbogbo rẹ̀ ẹ wò ṣòkòtò yín ó ti lu lẹ́gbẹ̀ẹ́ abẹ́ ní ìmọ̀ bẹ́ẹ̀ ṣe bóyá kẹ́ ẹ sọ̀rọ̀ àbí kí n máa ń fa abẹ́rẹ́ gan. 500 ní lónìí. Ẹ ṣé o yóò dà fún yín ẹ ṣé gan ni mo dúpẹ́ 15 500 sí lówó yín o ọ̀dà kò sí wàhálà. Àǹtí mímì ẹ dákun ẹ mọ́ bí mi ẹ wá ṣe rí oore báyìí lóore máa ń wọ́ ọ̀tọ̀ béèyàn bá sì ṣèyàn lóore yóò gbà ntọ́ ọba gbìn báyìí ńlọ́ọ̀kà ó lè gbàlùbọ́sà kọ́ wá kẹ́ẹ̀fọ́ ńbẹ̀ orí tẹ́ ẹ ṣe fún mi tí ìfọṣọ 600 tẹ́ ẹ fún mi 2000 tí ìfọṣọ 500 tẹ́ ẹ fún mi 15 ń lórí tí mo fẹ́ ṣe fún yín padà báyìí ṣe rí ọ̀rẹ́ yín àǹtí Fọlákẹ́. Fọlákẹ́ kan náà roommate mi. Kì í sọmọ. Kí ló ṣẹlẹ̀? Kì í ṣe èèyàn tó yẹ kẹ́ mọ́ bá sùn. Kí ló ṣẹlẹ̀ Sidi? Ọkọ yín sẹ́yìn fún ọmọ ọkọ yín
ṣe rántí pé mo kọ yín Water àǹtí Fọlákẹ́ àtọkọ yín tí mo rí yín lọ́jọ́ àti ìbọ̀dá Water tí wọ́n pupa tó fà wọ́n jẹ sí ara wọn. Omi nẹ̀ Fọlákẹ́ roommate mi Fọlákẹ́ kan náà. Ayin. Tàjọ́ ń sùn tá à ń jí. Ṣé mo fẹ́ máa parọ́ fún yín ni? Ṣé wọ́n sọ fún yín ní pọ́pọ́ àwọn làwọn náà? Ó dẹ̀ sọ pé o ṣe mix up. Ẹ mọ̀ wò yín. Ṣé ẹlẹ́mi tẹ̀ ń wò yìí? Sẹ́ẹ̀tì àwọn ẹ̀tọ́ kò mọ́fò làwà. Ṣé ẹ ló ṣe E5? Ẹ mọ̀ fèyí 5 àti Sino tí wọ́n jà lọ́jọ́ kìíní àná. Àwa táwa fàjà lélẹ́ yìí. Nígbà tọ́rọ̀ fẹ́ ṣẹlẹ̀, nígbà tí Sino post àwa làwa screenshot tá a gbé lọ fún fèyí 5. Tí yìí wá rí tó bẹ̀rẹ̀ sí ní jà. Nígbà tí wọ́n ń jà, nígbà tí Ṣèyí dé orí stage náà tí ó gbé máìkì báyìí tó sọ wípé wọ́n náà lè wọ number 1, wọ́n láà lè wọ number 1, àwọn number 1 àṣekínní kan àwa yìí náà la rìkọ́ọ̀dù rẹ̀ tí mo lọ gbé fún Sino. Èmi èmo fò ní tí mo bá sọ fún yín confirm ni. Wàláì Fọlákẹ́ ó máa rí mi wò bí ìwọ̀n máa wọnú ẹ̀ máa jáde Fọlákẹ́ kan náà ní tí mo fẹ́ kẹ́ ẹ ṣe gbọ̀ngàn nù. máa wọnú ẹ̀ máa jáde á dàbí mọ̀ lẹ́nu. Ẹ̀yin ẹ lọ sẹ́ ẹ bá tẹ̀ jẹ́ ìbá náà máa ń lẹ́nu bẹ́ẹ̀bẹ́ẹ́ ní máa ń lẹ́nu bẹ́ẹ̀bẹ́ẹ́ sí mi ní máa ń bú mi. mọ̀ ni báyìí ṣe dàárín Wizkid àti Davido náà lélẹ́yìí àwa náà làwa wà ń di rẹ̀. Ngbà ìbọnà tí wọ́n ń jà lórí Twitter àwa ilé ìlà screenshot ta sẹ́ndì sí bọ́nà. Ngbà ìbọnà ni pé Sidi kí ní ìṣẹ̀lẹ̀ mẹ́rin mọ́ náà kan ni wọ́n ń bú ọ. Tíjà ń sì bẹ́ẹ̀lẹ̀ rẹ́kẹrẹ́kẹ́. Israel ti tẹ̀lé Davido àwa náà làwa fàjà tí ń ṣẹlẹ̀ láàrin wọn. Ayé máa ń ṣe nù. Àwọn èèmọ̀fò ẹ̀tọ́ kò mọ̀fò làwa. Ẹ dàrí wọn rú. Bọ̀dá Water ni olórí ibú ni wọ́n o. Wọ́n sàá pàṣẹ àmọ́ bíi bọ́ọ̀lù ni. Yàtí wọ́n jẹ́. Àjọ ìmírì. Kí ni kan tí mo ṣe fún ẹ? Ẹjọ́ orí burúkú wo lórí? Kí ni mo ṣe? You are sleeping with my husband. Ṣé wọ́n sọ fún mi pé òun fẹ́ Water? They will be dating for 2 months. So, olè wọ́n sọ fún mi sí pé o kò mọ̀ yé Water. Báwo ni mo ṣe fẹ́ mọ̀ ṣọ́sọ́ fún ẹ? Báwo ni mo ṣe ní mọ̀? Wọ́n ní láyé mi púpọ̀. Báwo ni mo ṣe ní mọ̀? Báwo ni mo ṣe Sidi lọ sọ fún mi? Sidi sọ fún mi. Ọlọ́run ká iná mi bẹ́ẹ̀ Sidi lọ sọ fún mi. Mo jẹ́ kí n mọ̀ forí. Kọ̀mọ́kọ̀ ẹ̀ boyfriend mi ní Water. Lọ́dún wọ́n ti máa dé boyfriend. Wọ́n ní láyé mi púpọ̀. Wọ́n ti máa dé boyfriend. Ṣé kò ṣe bọ́ọ̀lù ti máa dé boyfriend? Bàbá mi sọ rárá, bàbá mi sọ rárá àti rárá, kò tí jẹ yàtọ̀. Nǹkan tó máa ń wù mí ló máa ń wù torí kí ni? Tiẹ̀ ní sùn jẹ́ ìbéèrè question kan, ṣó mọ̀ pé òun fẹ́? Ṣó mọ̀ pé ìwọ ń fẹ́ Water? Kí ló ń bá mi sọ yìí náà? Èmi fúnra mi tí mo jókòó yìí, tí Water bá ask mi àti bá like ẹ̀ mo lè fẹ́ torí mi ò mọ̀ pé òun fẹ́. Mo fẹ́ kọ́ gbanú mọ́ mi lọ́wọ́, mo ṣe secret relationship pẹ̀lú ẹ̀. Ní sẹ́ńtúrì mo fẹ́ kọ́ gbanú mọ́ mi lọ́wọ́ ni. Tó bá lọ gba lẹ́ẹ̀kan ẹ̀ tó wá dákú sí ẹ lọ́rùn kan. Mi ti mọ̀ pé náà ló máa side. Mo mọ̀ ẹ́ tẹ́lẹ̀, mo mọ̀ ẹ́, mo mọ̀ wá ẹ́. Mo máa wá nulẹ̀ mà ní ló ń ṣe makeup lójijì mo ṣàkànrí pé ó bọ́ wig ló bá pariwo pé òun máa lọ bá òun máa lọ ṣe Fọlákẹ́ lè ṣe ń ta ariwo ṣá ni mo gbọ́ tó bá rí nǹkan tó bá rí ẹ̀ṣẹ̀ tó gbé sójú mi. Wọ́n wá ń jà torí ọkùnrin mi ò understand kò yé mi. Tó bá rí bó ṣe nà mí tó bá rí bó ṣe nà mí bí ọmọ kékeré torí boyfriend mi tó sọ fún mi pé èmi gba boyfriend òun tàyẹ̀ Water ni boyfriend òun tó nà mí bí aṣọ òfin. Ní sùúrù Water ni boyfriend ẹ Water. Náà. Jọta ni ẹjọ́ jà sí. Water Bọ́lájí mi tó ń gbénu ibẹ̀ yẹn. The same Bọ́lá tó pupa tó fine tó bẹ́ẹ̀ni níbí ọkọ mi ni bẹ́ẹ̀ni. Question wo lélẹ̀? Ó dẹ̀ wọ́n bí báyìí kí ló ṣẹlẹ̀? Wo tí bá bú ẹ̀ bẹ́ẹ̀ yẹn lẹ́ẹ̀kan. Problem ní ẹ̀ nọra yín pa ẹ̀ nọra yín torí ọkùnrin. Water kọ. Well, Water no get any. Síta ó lọ ṣì. That's the reason why you don't think wọ́n ti mọ ní lára ẹ̀gbọ́n. Kí ni mo ní lára bọ̀bọ̀ yìí? Sábà sí táwọn lọ sí àbíbá yìí ó sọ fún mi pé kí n má pariwo. Máa gbọ́ wéèrè yìí ni. Water tó dàgbọ́ tó dùn wọ́n ẹlẹ́dàá mi máa fìyà jẹ. Ẹlẹ́dàá mi máa fìyà jẹ. Sọ lẹ́mi àtọwọ́ rẹ mi. For the one reason why you doing that to me. Mo dáràn. Mo wọ̀nà tó fún mọ́ ní kí n máa post ní social media kí n máa post sí WhatsApp. Sọ ìkọ́ tó fi mi ṣẹlẹ̀ lẹ́yìn. Má pariwo ni. So bó ṣe ń ṣiṣẹ́ mi ló ń ṣiṣẹ́ àwọn ọ̀rẹ́ mi àbí? Ìwọ lè lójú tí ọkùnrin. Like properly ṣe mo ask now. Yóò kàn lead sí kan, ìmí lead sí kan, ìmí lead sí kan. A jẹ́ jí pé à ń wọlé àwọn. So àmì ask me out properly. Ṣé mo sì kúnlẹ̀ fẹ́? Seriously? Mo kàn lead sí kan, ìmí lead sí kan. A jẹ́ rí bàbá ara wa lórí bẹ́ẹ̀ náà. You just ask me out. You ask me out. Aṣọ òpin. Ordinary 10,000 owó oru wa fún mi 2,500. Aṣọ òpin láàrin wa ni. Alright. Aṣọ fún baby. If you go play football, you go bench Messi, bench Neymar, bench Ronaldo. Yeah.
Kò ní dákẹ́ wá sẹ́ẹ̀. Kò ní dákẹ́ wá sẹ́ẹ̀. Kò ní sẹ́ẹ̀bì máa gbà mí kọjá. Pẹ̀lú bó ṣe máa ń tọ́kọ́ mi tọ́nà. Tẹ̀kọ̀ fẹ́ gba a ní mo tẹ̀ tí mo sọ fún ọ̀rẹ́ mi mo ní after service yìí báyìí rí ìdókù. Since ti realize ẹ ó máa reunite ọ̀rọ̀ ibi so ẹ lọ sọ́jọ́ apartment ẹ lọ pàlẹ́ má pàdé báyìí mo fẹ́ lálejò. orí mi máa bí ẹ́ gbogbo kìíní tí mo bá ṣe fẹ́ ó máa bí ẹ́. ẹni sùúrù ẹyọ ọmọ Oǹdó kí ló dé òní náà ti ń jẹ ṣé èèyàn ni apàdé ara wa bí ìbá ẹni mẹ. so ẹ̀yin náà tún sọ̀rọ̀ ẹ jẹ́ sọ̀rọ̀ láti fi ṣe máa tọrọ fún ìtọ́nu lẹ́yẹ ẹ̀yin àwọn ọlọ́yà ti jẹ mí àwọn ọlọ́yà ti jẹ mí. Wọ́n ta òkè wọlé lọ. Mo ti bá yín sọ lẹ́rọ̀ wípé ẹ lọ sí ọjọ́ apartment. Wọ́n ta èmi Fọlákẹ́. Wọ́n ta èmi Fọlákẹ́ máa ní. Ẹ jẹ́ kọ́ lọ́wọ́ gbádùn ẹ̀ yẹn. Wọ́n máa dún mi lọ sí pọ̀pọ̀ wèrè ní kí bá bẹ̀ dánú ó dẹ̀ máa ń di oúnjẹ yìí. Ọba jẹ́ fẹ́ fàájọ lórí burúkú olóṣì. Hey, one piece is equal. So do you tell me to see ẹ tó gbà fún mi? So ibà ẹ ló fi ń ṣe kó tó support striker ló ṣe fẹ́lẹ̀. Pẹ̀lẹ́ ìyá Amares. Are you okay? Ṣé wà all right ṣá? Pẹ̀lẹ́ ìwọ tó wà okay. Ṣèbú wọn lọ ti fi ṣe yẹ̀yẹ́ ẹ lọ ti gbé kalẹ̀ jáde nísinsìnyí. Máa lọ kókó fò lọ. Bọ̀dà kọ́kọ́ àpẹẹrẹ ìsọ láti ìjọ rẹ̀ tí máa ń sọ̀rọ̀ ẹni sí pàkéjì dáadáa. Orí pé mo tẹ̀ bá mi fọ́tò rẹ̀. Ó wọ ọdún ara wọn. Mo ọdún ṣe ní pé ṣó ti ṣe ìtúsàn. Mímọ ẹni ìjẹ́ wà. Àwọn tí mo sọ nìyẹn sórí ìlú tó wáyé. Àwọn kọ̀ọ̀kan wà tẹ̀ pé ó yẹ mọ́. Wà wá táwa láti Èkó tẹ́ pojú wá ti là bí a ní exposure. Àwọn náà máa gbé ẹ débẹ̀. Mọ́ mi lọ́dọ̀ bùdà àtúnṣọ. Sọ àgbẹ̀ a máa ṣe ìtúsàn. Ó ti gẹ̀ sórí àwọn tó jẹ́ bí àti àdúgbò sí. Wọ́n máa dé level tó pé wọ́n máa tún kọjá ìkọsí. Ẹ kúrò bẹ́ẹ̀ ní ìlú ra wa yìí, èyí ṣe ni ìnẹrẹ́bù tó mí. Èmi ìyàwó jẹ̀ṣà kan. Ẹ̀yà máa rọ̀ mí létí, ẹ̀gbọ́n ọmọ tó ṣẹlẹ̀ nígbà tí ti ọ̀la. Láàrin bíi 1:30 sí 2, wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lẹ́ mi. Àwọn ẹgbẹ́ wa ń gbà yẹn, wọ́n ti máa lọ sí CDS. So èmi ìwọ atọ́hún ọlọ́mọbìnrin a máa ṣe kílé ìwọ̀n àwọn. Mo máa ń mú dọ́dọ̀ tún sàn. Gbogbo a máa ṣe tún sàn. Ẹ ti yẹ. Èmi náà mi já o, èsì fọ́ sí mi já mi. Mi já gan-an o, mẹ́rin mi. Ó pọ̀. Mi já. Ọ̀la ni ẹ. Èsì wà lámà, màmá tètè dé. 1:30 sí 2. Èsì wà Àwọn àjọ sí kẹsàn-án máa dé díẹ̀. Èsì wà lámà. Wá ṣe. Ọkọ̀ mi lọ́dọ̀ tún sàn, kí bá dọ́dọ̀ tún sàn wáyé, máa jú dédé nẹ́ẹ̀sì. Láti iléèwé àkọ́bẹ̀rẹ̀ títí dé yunifásitì. Corper Sidi, ọmọ ìjọba ni ẹ máa rí fín. Corper Sidi, ọmọ ìjọba ni ẹ máa bàjá. Corper Sidi, ọ̀rẹ́ kọ́pà ó kọ́pà ní í ṣe. Torí kàkí ló bí lẹ́dà. Mo wọ kàkí ló bí lẹ́dà. Kọ́pà ó ọmọ ìjọba ni. Tí n bá wọlé olóúnjẹ kò sówó. Tí n bá ra Indomie kò sówó. Adé sexily. Ẹ̀gbọ́n ẹ dúró náà. Ṣé nínú aláwí ìta àti ìgbà yìí náà ni àbí èwo? Ojú yìí kàn fresh ó rẹ̀ kàn dán ẹ̀lẹ́ jàtọ̀ kílẹ̀. Ẹ̀ẹ́dẹ̀ ó yẹ kí n tiẹ̀ máa pè mí lọ pé ó yà wà àbúrò mi gan ti ẹ̀gbẹ́ lè kó tiẹ̀ ẹ̀yọ́ kó rí bẹ́ẹ̀. Àbí kémi náà máa bọ́ kí wá. Ló máa wá bá ní ilé. Ẹ ṣeun. Ọ̀fẹ́ nígbà. Ẹ ṣeun. Lọ. Kí ló máa kó máa ṣàǹfààní jẹ bí adìẹ mi? Kí ló máa gbé ẹlẹ́ ní ṣe lúfẹ̀ lẹ? Ògùn lọ́dọ̀ ni màá fi lọ fún àjẹlú ẹ̀ lọ́wọ́ títí. Sexily. Ṣé ẹlẹ́dẹ̀ máa fi lọ fún jáka? Ọdún Ẹ gbọ́ kankan. Ẹ gbọ́ kankan. Here you go shop respectfully I'm asking. Here you go shop. I go shop. Shop. Owó èmi náà, owó mi. Ọmọ kan tó ṣẹlẹ̀ ní pé àwa next week. O promise ẹ̀ àwa. Baby. Fluwe.
ṣe kúnlẹ̀ ní dá bó ṣe kúnlẹ̀ ní dá. mímọ̀ wọ́n rí o ṣé mi kọ́ wọ́n bá wọn gbalẹ̀ àbẹ́ ìṣẹ̀lẹ̀ ẹ ní dá fọ́tà rẹ bó ṣe rí mímọ̀ wọ́n rí ó wá ń gbálẹ̀ ọjọ́ wo ló bẹ̀rẹ̀ sí gbálẹ̀ fún kọ́pà. séèyàn onírùgbọ̀n yẹ pẹ́pẹ́pẹ́ ọ̀gáníìkì náà fi wùrùgbọ̀n ìyẹn ló wá ń tẹ̀lé mbẹ̀ ibi tí yẹn tẹ ọlọ́run ni. ẹ máa láti ní sùúrù kó rí. ó ṣẹlẹ̀. èmi ni mo jẹ́ nínú ọdún. ọjà kọkúrẹ́ yìí. mi ò mú gbàgbé yín o Ọlọ́run work for that my side ìjọ die Ọlọ́run àjẹbẹrẹ yẹ kí n ti dọdọ yẹ kẹ mọ náà. mísì seriously. wọ́n mísì mi wọ́n tó yẹ pé ẹ má sọ kíní ẹ mọ́ tó bá yẹ pé ẹ mísì mi wọ́n etí ń wọlé bọ̀lẹ̀ ẹ máa bò mí bí èrà ni ẹ mísì mi. ó dé nìyẹn o má bínú kí ló fẹ́ jẹ báyìí. gbogbo nǹkan ẹ wá nílé wo bẹ́ẹ̀. ọwọ́ ṣíbí rèé ṣọ̀rẹ́ ẹ̀ lálẹ́ bí. Jídé aláyé bọ́lá dáná jù rẹ̀. rárá oyin àtọyin yẹn ló dáná. ṣé máa bẹ̀rẹ̀ ṣé máa bẹ̀rẹ̀. Fatima ìfẹ́ wà láì lọ sí yìí. Fatima yẹ kí n wojú ẹ. ẹ má máa tinú síra yín. èèyàn ń gílò báyìí oníkàjá náà. ó yẹ kí n lè fẹ́ ìlú rárá wá rí. ẹ dìde kẹ lọ dáná jẹ rẹ. ìṣubú oyin àtọyin ẹ lọ dáná. ẹ wá Corper Sidi. ẹ wá. ọmọ yìí ọmọ yìí. ẹ gbà mí Corper Sidi. ẹni tó ń wo yìí aṣọ ló ń fọ o so Corper tó ń pè yẹn kò yé mi ó ṣe àbáṣe dénú compound ibẹ̀ lọ ti introduce wa sẹ́ni pé ó mú aṣọ fọ̀ ọmọdé ló bá wà lọ́wọ́ tó bá dẹ̀ fún aṣọ. lálẹ́ kan sọ bẹ́ẹ̀ ni. ó dà pé ẹ fẹ́ kí n ra yín pàbí kí n jù yín lò lọ́rùn. Corper Sidi lẹ́yìn ṣe àní mo mọ́ ní ìlẹ̀ lọ́la àdéhùn wa ló ń sá òbí. Corper Sidi ó dàjọ́ tí mo rí wọn lá ayé mi sọ̀rọ̀ síbẹ̀ okùn burúkú kan ló fi sọ ṣòkòtò bàtà sọ́mù kan ló wọ̀ fẹ̀fẹ̀ bàtà wàhálà ìṣúgẹ̀gẹ̀ olóòrùn ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ ṣì ni. calm down babe calm down ọ̀rọ̀ yìí máa níyànjú sí ní ṣe bá ṣọ̀rọ̀ ń fọ̀. ẹ sọ̀rọ̀ náà wọ́n lọ sọ́mọ bí. wọ́n ní ká di súnmọ́ náà. mi dé calm down now. ẹ má sun ẹkún o ẹ má sun ẹkún ọ̀rọ̀ ní kẹ́ ẹ sọ báwo ló ṣe ṣẹlẹ̀. iṣẹ́ rẹ̀ mi. ẹ̀yà ti ta ni. ẹ ṣàjẹ́ òṣòro ẹ jẹ́ òṣòro ẹ̀jọ̀ pé ó yà kí ló ṣẹlẹ̀. mo lè rí ìlànà ìtumọ̀ kí ni gbogbo ilé ẹ lè sọ̀rọ̀ dáhà máa sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀. àmọ̀ yín àti síkì ẹ má ìṣe ìṣàlàyé ẹ sọ ọkọ tó ṣẹlẹ̀ gbogbo báwo la ṣọkọ pàṣẹ. wẹ́rẹ́ mi sí ní kájú ìdí alágbàfọ́. oníkẹ́ ti súnmọ́ yàn. ẹ̀yin náà ẹ sọ̀rọ̀ báwo la ṣọkọ pàṣẹ jẹ́ olóhùn mọ̀ yìí níbo lẹ ti mọ́ra. ẹ sọ. lọ́jọ́ kan àti wọ́n kú yìí. ní ọjọ́ kan tí ìlú àwọn ẹ̀gbọ́n mi ti máa ń lóde mi mẹ́ràn mo sì àwọ̀ aṣọ wọn bá sì àwọn aláwí wọn a sì pàdé ara wọn wọ́n sì wí fún aláwí ara wa nígbà tá a sọ̀rọ̀ náà ẹ wò sí ẹ láṣọ kọ́pà jẹ́jẹ́ rẹ̀ lójú kò sí ní kọ́ńpọ́ọ̀sì. jẹ́jẹ́. nígbà mo sì dé ní kọ́ńpọ́ọ̀sì. ìmọ̀ pé yóò lọ fún mo sọ̀rọ̀ pé màmá yìí aláwí lẹ́yìn máa ń sìn ní wọ́n lọ́rọ̀ àti ìlú ní ọmọ náà wọn náà mọ̀jọba ní gàmọ́ lọ. mo sọ̀rọ̀ wọn lẹ́mi náà wọ aṣọ ìjọba wí mọ́ bí ìgbàlù aṣọ mi. kí ló dé tí ẹ ṣe kó aṣọ àwọn tẹ bá ń fọṣọ tó jẹ́ pàṣọ tèmi lẹ́kọ̀ọ́. ṣé mi gbà sọ fún ifo ṣáájọ́ la wà. This one touch me. I feel like I don't give me one.